ìyọnu ọ̀n wáyé náà wọn àgbà inú àgbà pẹ̀lú ọmọ èké tẹ lọ́pọ̀ jù ṣé káwọn ọmọdé ọmọ bínú sí ẹ olùwáyé irú àgbà ọ̀wáyé irú ọmọ èké ọmọdé ló wà lọ́dọ̀ rẹ̀ àṣírí pọ̀ jù. ibi ìyọnu Ọlọ́run là á ti rí ìyọnu gbogbo nǹkan. Allahu akbar, Allahu akbar. tí ẹ bá ti sálámà ṣùgbọ́n tẹ́ ẹ bá tọrọ gbọdọ̀ bá fẹ́ tọrọ ẹ máa ké wọ́dù ha mẹ́rin tẹ́ ẹ bá wá kí magari tán tẹ́ ẹ bá tọrọ gbọdọ̀ fẹ́ tọrọ ẹ wá ké mẹ́ta mi fún yẹn rí Ọlọ́run rí létí mo ń wí yìí. ṣùgbọ́n èmi náà fi léyìn sí lọ́hùn. ìlànà àmín. Masha Allah. mo ní ọ̀rọ̀ bá jẹ́ mọ́ èyí sọ lára kul huwallahu. Qul huwallahu ahadu Allahu samadu lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. ọlọ́wọ́ wọlé yìí jẹ́mọ́ yìí àwọn jẹ́mọ́ tí ń lọ bá náà ọlọ́wọ́ jẹ́mọ́ yọ́nú sí wa. Àmín. àyà bẹ́ẹ̀ Qul huwallahu ahadun. wọ́n náà wí bẹ́ẹ̀. àwọn wọlé yìí ọlọ́run ó sì wá fẹ́ gbà kan lọ́dọ̀ ọlọ́run tó fi ní ìgbà níbo sì kúrò náà ló gbé Qul huwallahu ahadu wí sọ kankan Allahu. Qul huwallahu ahadu Allahu samad. Allahu samadu ọwọ́ àwọ̀ ìwé ọ̀tún rẹ̀ òkè bẹ́ẹ̀. Lam yalid wa lam yulad. ọwọ́ àwọn ibi tó lù ó ti wọ̀ òkè yìí wò bẹ́ẹ̀. Wa lam yakul lahu kufuwan ahad. ọwọ́ àwọn yóò sì ọwọ́ àwọn yìí wò bẹ́ẹ̀. Allah. samadu ti dé. ya samad ya samad Ya samad. ya samad. Ayé minan nasi. abanilọ́tò nílọ jákè lọ́dọ̀ àwọn èèyàn. ورجل واحد الصمد ọ̀dọ̀ ọlọ́run nìkan ni ọdájú kọ́. فإنه هو أعلى منة ويدا. kíkéwù kò dàbí kíkéwù yẹni. kíkéwù yẹni kò dàbí kíkéwù gbéni. kéwù gbéni o mo dúpẹ́ Olúwa. kéwò dàbí káríkéwúké káríkéwúké kò dàbí kíkéwú yẹni kíkéwú yẹni kò dàbí kíkéwú gbéni kéwú gbémi ó mo dúpẹ́ f'Olúwa. kárìlẹ̀ kéwò dàbí káríkéwúké káríkéwúké kò dàbí kíkéwú yẹni kíkéwú yẹni kò dàbí kíkéwú gbéni kéwú gbémi ó mo dúpẹ́ f'Olúwa. nítòótọ́ ẹ̀yin lẹ mọ̀ kéwú ẹ mọ̀ kéwú títí ẹ fi kéré bọ́tí ẹni mọ̀ títí ẹ mọ̀ ju ṣe tá a nílò ẹni mọ̀ títí ẹ mọ̀ ju balẹ̀ àmú lọ síbẹ̀síbẹ̀ ẹ ò bẹ̀rù Ọlọ́run síbẹ̀síbẹ̀ ẹ ò rórè ròyàn ẹ bẹ̀rù Olúwa kí kéwú kó gbẹ̀yìn o ìbẹ̀rù Olúwa ní kéwú fi ń gbẹ̀yìn o. kárìlẹ̀ kéwò dàbí káríkéwúké káríkéwúké kò dàbí kíkéwú yẹni kíkéwú yẹni kò dàbí kíkéwú gbéni kéwú gbémi ó mo dúpẹ́ f'Olúwa. mo sọ nínú rẹ́kọ̀dù mi kéwú gbèmí ọ̀pọ̀ rí yí ọ̀pọ̀ kọ́ bí mo ṣe kọ́ ẹni tó rí yí àdúrà ló tún jẹ́ fún mi ó ní lékeleke ń sọ pé ẹ wá kéwú àwòkò ń sọ pé ẹ wò ó kéwú ọ̀gá náà ó dá ọ̀kẹ́ ọ̀gá ń pèdè ó ní gíga gíga sani tèmi kéwú
nílé ayé yìí ọ̀rọ̀ mi ò dayọ̀ òdì ní kíyà ọmọ ọ̀rọ̀ mi ò dayọ̀. Àrèlé kéwú dàbí káríkéwúké, káríkéwúké kò dàbí kíkéwú yẹn ni. Kíkéwú yẹn ni. Kíkéwú yẹn ni kò dàbí kíkéwú gbé mi. Kéwú gbé mi ò mo dúpẹ́ f'Olúwa. ọ̀rọ̀ ọlọ́run ọba nínú kùríàní ó lẹ́ni báwo ohun ọlọ́run ló wọ́n ń gbéga ó lè wọ́ ọlọ́run ọba kó fọmọdé lọ́lá ó sì lè wọ́ ọlọ́run kó gbẹ burú kẹ́ni tó bá kẹ́ni ní gbangba ta ni òbí wo orí mi lálá ìmọ̀ kó tó fi mí sípò ọba bó ti wù mí ni mo sì yẹ kí lẹ́hùn ṣe ẹ̀rù ọlọ́run bà mí o mo gbà fọ́ ọlọ́run. Àrèlé kéwú dàbí káríkéwúké, káríkéwúké kò dàbí kíkéwú yẹn ni. Kíkéwú yẹn ni kò dàbí kíkéwú gbé mi. Kéwú gbé mi ò mo dúpẹ́ f'Olúwa. Wáídì ọ̀dàlẹ̀ ni ẹ o àṣẹnú ẹ ò ta tí mo ṣe fẹ́ràn ẹ tó àṣẹ ò fẹ́ràn mi bí mo ṣe fẹ́ tó àṣẹ ò fẹ́ràn mi ó sì wá wò ní sùsù táyà mọ́ mi lọ́wọ́ ọ̀dà. èké ní pẹ̀lú èpè ní ìpolè ilẹ̀ dídà ní ìpọ̀rẹ́ alájọbí nípa ayé kan tó bá ṣẹbi lálọ́dàlẹ̀ ọ̀rẹ́ gbé òkè. kílàgbé kí n lajú ọ̀rẹ́ ò jẹ́ sí pẹ̀lẹ́ o inú ọ̀ràn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. ajá àbálẹ̀ orí tó ti tún kọ́ni lọ́gbọ́n tó mi lémi kọ́ mi lù tìtìtì. látọwọ́ iléeṣẹ́ olówó láyé mo fi ń ṣàrékọ́rí international àfa abdulwaid ọmọwùmí àròlé àríyọ̀ àníta lọ́dàlẹ̀ ọ̀rẹ́. ẹni ò gbọ́ tẹnu ẹyẹ ẹ̀gà lásán fún pàátó ẹni ò gbọ́ tẹnu ẹyẹ ẹ̀gà láláriwo lásán tẹ bá jẹ́ ìwí tẹnu mi máa sọ kúnlẹ̀kúnlẹ̀ èmi ò kí ń ṣòní iná bí ó ní bó ṣe jẹ́. broda musa lásẹ̀lọ́kọ̀ ìyàwó tó ràjò torí àti jẹ́ àti mú ìyàwó àmọ́ kó tó dé mẹ́wàá ṣẹlẹ̀. ẹ gbọ́ tani kábù sọ́kọ tó ràjò tí o sọ fún ìyàwó ẹni kábù ni tàbí ìyàwó tó dáyán pẹ̀yẹ́rìn ilẹ̀ lógún bá dé o. ó lè dogun kó dogun ó lè dìjà kó dìjà èmi ò ní yájú ní sílẹ̀ káyà mi dáyà láyà. alhaji kọmọrùdín ọdúnlámì ayélóyún bàbá ìyàwó lọ́fẹ́ paná ogun paná ọ̀tẹ̀ òjẹ́rì náà ogun náà pa bí àbí òrí pa ẹgbà ẹ̀tọ́ wò. ẹ̀yin ọ̀rẹ́ méjèèjì ẹ̀tẹ́ tí ẹ gbọ́ sùúrù lẹ́ fi sọ̀rọ̀ yìí kó lè múre wá kò yẹ kó obìnrin tìjà fẹ́ ṣe fẹ́ra tó ohun tá ò fẹ́ kó bàjẹ́ káyàrá tún ṣe. ó ti jáde ó mi lémi kò mí lù tìtìtì ó ti wà lórí VCD marketed and distributed by olówó láyé mọ́ films and records telephone 08024485101 ó tún wà ní ìsági films and records alaba international market àti mike films and records bọ́ládé oṣòdì nípínlẹ̀ ọ̀ṣun ẹ̀já lónìí bú films and records ìlógún ọ̀ṣun state fún àǹfààní àwọn tó wà nílùú kútọ́nù ó wà lọ́dọ̀ mama blessing ní republic of benin ẹ̀bùn wìtìwìtì kó tó tẹ́ tètè lọ́ọ́ ra tirẹ̀. Medical diagnosis service, a division of Latest Nigerian Yoruba Musicals. 2 Isiaka Olorunfemi Street, off Last Road, Ìṣẹ̀rí Road, Olorunfemi bus stop, Ẹgbẹ̀rún Lagos. Our branch office 2 Ayédèrè Street, opposite Ọ̀rọ̀bọ̀ Ọlápadà House, Òṣogbo, Ogun State. Our service, laboratory, ultrasound scan, blood sampling, ECG, ambulance, and infertility. For more inquiry, contact us on 080 23 27 8126 082 68 25 8860 or 081 70 25 1200. WhatsApp, any diagnosis with any treatment. ọ̀rọ̀ ayé o ọlọ́run nìkan ló kúkú yé bẹ́ẹ̀ dá ń gbìyànjú láti jẹ́ ènìyàn láyé tó sáré sọtún sósì torí ohun tó fẹ́ dá láyé àwọn kan ń bẹ̀ ṣe náà kò má bínú lásán wọn lámọjọ́ òní tó sáré láti jẹ́ ènìyàn wọn làwọn tó bá láyé o àwọn tó bá láyé ni làwọn ti dá láyé àìmọ̀ èèyàn tó yín orí ọlọ́lá oníkà tó bọ̀ wá sáyé tí wọn ò dẹ̀jẹ́ o ó jẹ́ ènìyàn láyé wọ́n ti gbàgbé pé wọ́n kọ́ mọ́ kẹ́hìndé o wọ́n ti gbàgbé pé wọ́n kọ́ mọ́ kẹ́hìndé o kò kúkú jọ sí táyé kò ṣe ń képe o kò ṣe ń képe ọlọ́run tó ṣẹ̀dá mi sáyé iṣẹ́ táyé mọ̀ mí mọ́ o iṣẹ́ táyé mọ̀ mí mọ́ o dákun jẹ́ ń ṣe làlàyé o. ohun tójú rí ó yẹ kó lè sọ fétí ohun tẹ́tí gbọ́ ó yẹ kó lè fi kọ́gbọ́n ojú ẹni máa là ó ní láti.
nínú kòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun tí ń jáde o ẹ̀wẹ̀ mi ọmọ mò ń sin lọ́hùn ọba mi dédé ẹ̀wẹ̀ yá mi kó má lọ́hùn àfàfẹ́ ayé o. nínú kòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun tí ń jáde o ẹ̀wẹ̀ mi ọmọ mò ń sin lọ́hùn ọba mi dédé ẹ̀wẹ̀ yá mi kó má lọ́hùn àfàfẹ́ ayé o. ojú bá ń ṣe pín tábàlẹ̀ yọ ká fi ojú kórì kó lè mọ̀ pé ìdọ̀tí lòun yọ jáde síta kí n kú pé wọ́n o kí bá wọn sọ̀rọ̀ bóyá wọ́n lè gbọ́. sọ́ni máa rò pé mò ń bá wọn o pé mo rá wọn fi. ọ̀rọ̀ ìyálé o ọ̀rọ̀ ìyá máa lé lọ́dọ̀ ọlọ́run ṣe làyà mi ń já àbí kí n pé bàbá àgbà sí wọn wò bóyá wọ́n lè gbọ́ bàbá àgbà wò ó. ṣe náà rí bàbá mi ní wọ́n ké títí bákan náà ni ta ló tẹ̀ mọ́ bóyá ronú yẹ ló padà dìbí o. ta ló tẹ̀ mọ́ bóyá ronú yẹ ló padà dìbí kí ló wá dé o tí màmá mi wá ya lágídí ká má sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wá ti mú nígbà jẹ́ńdákẹ́ o kọ́ ló fi ọlọ́run kí ni mo lè ṣe kí ni mo lè ṣe o táwa ni mo mọ̀ tí mo fẹ́ lọ bá o. lẹ́kọ̀ọ́ funfun tí ń jáde o ẹ̀wẹ̀ mi ọmọ mò ń sin lọ́hùn ọba mi dédé ẹ̀wẹ̀ yá mi kò mọ lọ́hùn àfàfẹ́ ayé. ṣùgbọ́n òní tóbi káfọ́ bẹ̀bù ẹnu làwọn fi sọ o. tóbi káfọ́ bẹ́ẹ̀bù ẹnu làwọn fi san wọ́n sátẹ̀mí o gẹ́gẹ́ bí ohun tí mo kà ìlẹ̀kẹ̀ wọ́n sátẹ̀mí gẹ́gẹ́ bí ohun tí mo kà ìlẹ̀kẹ̀ ẹ̀ ń lọ bá hàn torí bọ́lọ́hún bá bèrè àsọ pé mo wí màámi ò sàlámà lẹ́kùn ẹ̀yìn mo wá rí o àmàmí sàlámà lẹ́kùn ẹ̀yìn mo wá rí mo lárọ̀ kan o lọ́kàn látọjọ́ tó pẹ́ ṣùgbọ́n ṣá o ó ti tásìkò tó yẹ kí n sọ torí mo rántí pé bàbá ti sọ̀rọ̀ yìí kí wọ́n tó kú pòun ayé kò ní padà wúlò mọ́ òbí kú dé toró òun ayé lọ títẹ̀ ń ta ẹ̀jẹ̀ lọ jáwọ́ ọlọ́wọ́ ò fẹ́ o. sí lọ́wọ́n bá tó ojú ń tì mí o ojú ń tì mí o màmí ojú ń tì mí o tòró máa bẹ̀tà gẹ̀tẹ̀tẹ̀ jáwọ́ o. lẹ́kọ̀ọ́ funfun tí ń jáde o ẹ̀wẹ̀ mi ọmọ o mò ń sin lọ́hùn ọba mi dédé ẹ̀wẹ̀ yá mi kó má lọ́hùn àfàfẹ́ ayé o. ọkọ tí mo pẹ́ onígbà àfi tinú yó mo kú tí mo pẹ́ onígbà àfi tinú yín òtítọ́ ni pé ìwé tí mo kà o owó ilẹ̀ náà mo tún kéwú mo ṣe wàlímọ̀ ìnáwó ẹ̀tún gbẹgbẹ́ bàbá olówó kókó góòlù sọ́run ẹlẹ́dẹ̀ tó fi ṣọlá ẹlẹ́dẹ̀ rìn lọ olówó rẹ̀ ẹlẹ́dẹ̀ ṣòwò wọgbó iléèwé tẹ́ni ńlá o bí mo débẹ̀ tí mo kẹ́gbẹ́kẹ́gbẹ́ tí mi ò wúlò mami tí mi ò wúlò tẹ ò ní kábàámọ̀ lórí owó tẹ̀ náà o. lẹ́kọ̀ọ́ funfun tí ń jáde o ẹ̀wẹ̀ mi ọmọ o mo ń sin lọ́hùn ọba mi dédé ẹ̀wọ̀ yá mi kó mọ́ lọ́hùn àfàfẹ́ ayé o. rubbish ta ló lè ṣọ̀rọ̀ tó ń bá mi sọ
ọmọ ní ìbájọ ní inú ìbádùn